wo bí báyìí sórí fídíò tó fẹ́ wò yìí ó jẹ́ fídíò tó ṣe pé ó ṣe kókó ó ṣe pàtàkì kí o máa wò ní gbogbo ojoojúmọ́ tí o bá ti ń jí, látàrí pé yóò máa jẹ́ atọ̀nà fún ìgbésí ayé rẹ lójoojúmọ́. Ní pàtàkì, kò ní jẹ́ kí o ṣìnà, kò ní jẹ́ ká ṣìṣe, tí wàá sì máa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé dórí kọ́lọ̀ tó gbọ́dọ̀ wọ̀ lọ́jọ́ kan, dórí àkókò tó dára jù fún ọ, bí o fẹ́ fi ṣàdúrà ni, bí o fẹ́ fi ṣe nǹkan tó ṣe kókó, bí o fẹ́ fi lọ pàdé èèyàn ni. Láì gbé kú o, gbìyànjú kó wò ó dé àárín méjì tàbí kó wò ó dé ìparí. Ojoojúmọ́ là ń fi fídíò yìí léde fún ìwúlò ọmọ aráyé. Wò ó kí o sì fún àwọn aráalé rẹ wò kí a dìjọ jàǹfààní ìdàgbàsókè yìí. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, July 15 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tẹ́ fi ṣàwárí ara yín ni o. Èní dára púpọ̀ láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, kí ẹ wòye sí ìgbésí ayé yín dáadáa fínífíní. Ó dára kí ẹ lọ ọkọ̀ àti ìgbà lẹ́yìn nìkan láti fi figure out àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín, àwọn ọ̀nà tẹ́ fẹ́ gbà àwọn kan mìíràn gbà. Lọ́jọ́ tòní sì rí àwọn kan tí ẹ bá mú bọ̀ látara àwọn ìrònú tẹ́ ń rò yìí àbí ìdàgbàsókè nínú ìgbésí ayé yín. Léni kò dára kẹ́ kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun, kò dára kẹ́ ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fún èèyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Léni kẹ́ sì ṣe nǹkan yín létòlétò dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ó ṣeé ṣe kí ìlera ara yín kó rí bákan bákan lọ́jọ́ tòní, bóyá látara stress tẹ́ ti go through látijọ́ mẹ́ta. Kí ẹ wá mọ̀ dájú pé kílẹ̀ tó ṣú yìí kó padà máa dé, kẹ́ má wulẹ̀ ronú àròjùlé lórí. Ẹ gbìyànjú láti yanjú gbogbo nǹkan kí nǹkan tó bá dàbí iṣu tó bá wà láàrin èèyàn àti èèyàn pátápátá lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n ṣe nǹkan yín lénìí, kẹ́ ti ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kára fẹ́ máa kan yín bákan tàbí kó dàbí ìgbà páwọn kan ò fi bẹ́ẹ̀ tẹ́yín lọ́rùn, bóyá látàrí iṣu tó ti ń wáyé láàrin èèyàn àti èèyàn tó súnmọ́ yín bí olólùfẹ́ yín tó ṣe pé kò tí ì yanjú. Ó sì ṣeé ṣe kí ó jẹ́ nǹkan mìíràn, ṣùgbọ́n ẹ má ṣe ròyìnròyìn rẹpẹtẹ, nǹkan máa tó yàtọ̀, nǹkan máa bẹ̀ sí yí padà kí ilẹ̀ tó ṣú. Ọ̀rọ̀ sísọ yìí náà sì lè jẹ́ ètò ṣe ipá ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti rí dájú pé ọkàn yín padà balẹ̀. Léni kò dára kí ẹ náwó nínú àpà rárá. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń ná owó sí, kí ẹ sì fi owó pamọ́ fọ́jọ́ iwájú. Ẹ kíyèsára gbogbo ànúkọ́lé èèyàn ṣe, bẹ́ẹ̀ sì lẹ má tàṣejù ohunkóhun. Bákan náà sì rèé, ẹ jẹ́ kí ara yín yá gágá, kí ẹ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun léni pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà confuse bákan tàbí kára fẹ́ máa kan yín bákan láì tí ẹ mọ̀ nǹkan tó fà rárá. Léni kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ ronú lọ́nà tó ṣe pé ẹ lè gbà mórí bọ́nà àwọn kan wọ̀nyí, àti ní pàtàkì kí nìkan tó ń fa gangan kẹ́ ronú jinlẹ̀ nípa rẹ̀. Tó bá gba kẹ́kàn sí ènìyàn tó ṣe pé ẹ finú tán wípé báyìí ló ń ṣẹlẹ̀ sí mi, bóyá ènìyàn lè fún yín ní àìdíà díẹ̀ tàbí kó ṣe é pọ́wọ́ tó bá bá yín sọ kó jẹ́ kí ọkàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ wá ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ wà positive. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Ìbáṣepọ̀ yín àti àwọn ènìyàn tó wà ní ipò tó ga
àwọn èèyàn tó wà ní ipò pàtàkì láwùjọ ó ṣeéṣe kí ìbáṣepọ̀ yín fẹ́ dán mọ́rán dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá ní wọn lọ́wọ́ ẹ lè béèrè ìrànlọ́wọ́ èyí tí ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní, kò sí wàhálà, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé ó ṣeéṣe káwọn gan fẹ́ kí ẹ ṣe nǹkan kan tẹ́ fi dá ìrànlọ́wọ́ wọn padà lọ́jọ́ iwájú. Fún ìdí èyí kí ẹ wòye sí irú ìrànlọ́wọ́ tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn o. Lọ́jọ́ tòní sì rèé, tẹ́ bá ní nǹkan tó ṣe kókó tí ẹ fẹ́ gbájúmọ́, ẹ wulẹ̀ gbájúmọ́ wọn dáadáa, kẹ́ má wulẹ̀ fàyè gba distraction, torí distraction díẹ̀ lè fẹ́ wáyé. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, bẹ́ẹ̀ sì ni kí ẹ pọ́n tèwe tàgbàlé, kí ẹ sì wà determine pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lọ́jọ́ tòní ẹ máa wà very populous, tó ṣe pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín. Bẹ́ẹ̀ sì lẹ máa ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé, ṣùgbọ́n ẹ má ṣe gbéraga rárá, kí ẹ sì má ṣe ní ẹ̀ǹkan rí mápà ẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ. Léèní kí ẹ rí dájú pé ẹ tàṣe jù bóhunkóhun, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ó fẹ́ rẹ̀yìn tẹ́ tàbí kẹ̀ kí ọpọlọ yín kó dàbí ìgbà pé nǹkan kún lórí yín díẹ̀ lọ́jọ́ tòní, bóyá látàrí stress tẹ́ ti go through látijọ́ mẹ́ta tàbí ìfàǹfà tó wáyé láàrin ẹ̀yin àtèèyàn látijọ́ mẹ́ta. Ọjọ́ tòní ẹ máa bẹ̀rẹ̀ sí ní ronú nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín lọ́nà tuntun, ẹ máa níwòye sí tuntun nípa ìgbésí ayé yín, ẹ má wulẹ̀ ronú nípa àwọn kan tó ti lọ sẹ́yìn kẹ́ jẹ́ kí tẹ̀yìn máa bẹ́yìn lọ. Lọ́jọ́ tòní kí ẹ mọ̀ dájú pé àwọn kan dáadáa máa tó wọlé tọ̀yìn wá, ọ̀nà tí ẹ fi gbà rí owó lọ́nà tó ṣeéṣe kó tún wọlé wá, tí yẹn sì máa tún jẹ́ kí ẹ tún feel better. Lọ́jọ́ tòní ẹ lè risk nǹkan tó bá jọmọ́ opportunity èyíkéyìí tó bá jẹyọ, ẹ lè risk ẹ̀ lénìí ó lè bí oore fún yín, kò sí wàhálà. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, ẹ plan lórí nǹkan tuntun tẹ́ tún lè ṣe tá tún jẹ́ kí ìdàgbàsókè dé bá gbèsè ayé yín lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ẹ plan àárín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ wulẹ̀ ṣe àwọn àtúntò ohun tí ẹ̀ ń lé nínú ìgbésí ayé yín. Tẹ́ bá gbájúmọ́ àwọn kan tẹ́ fẹ́ fi ìgbésí ayé yín ṣe lọ́jọ́ tòní, tàbí àwọn kan tó ṣe pé ẹ ti ń fẹ́ mójútó látijọ́ mẹ́ta, tẹ́ bá gbájúmọ́ wọn lọ́jọ́ tòní, ó máa bí àṣeyọrí fún yín láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí o. Lọ́jọ́ tòní ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ wà smart, kí ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní máa jẹ́ fún yín o. Kódà ẹ máa rí rìsọ́ọ̀tì àwọn nǹkan tí ẹ ti ń lé tẹ́ ń fẹ́ kó bọ́ọ̀sì, ó ṣeéṣe kó bọ́ọ̀sì fún yín lọ́jọ́ tòní. Affirmation yín lónìí náà ní pé I will make it, tó sì jẹ́ pé ẹ máa padà make it láti lè ṣe àwọn nǹkan kan tàbí lọ àwọn ọ̀nà kan tó ṣe pé ire lè máa gbà wọlé fún yín, tó sì jẹ́ pé ọ̀nà yẹn máa fẹ́ bí ire owó fún yín. Léni kẹrẹ̀ra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn àṣírí yín mọ́, bẹ́ẹ̀ sì ni kí ẹ wá àkókò láti fi ṣe prayer léni dára. Láíláàkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní àṣálẹ́ ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ọ̀rẹ́ tímọ́tí yín mọ́ yín kan tó ṣe pé ẹ ti jọ ríra báyìí, ọdún ti ta sí, ilẹ̀ ti ta sí, tí yẹn sì máa jẹ́ surprise díẹ̀ fún yín. Kódà inú yín máa dùn tẹ́ bá pàdé wọn, tó sì jẹ́ pé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà lẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́jọ́ tòní. Tẹ́ máa keep company ara yín léni, ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀ ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní jọjọ́ ìrọ̀rùn, ó dára kí ẹ lọ àkókò àti ìgbọ́jọ́ tòní pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ìyẹn máa bí kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀, látàrí pé látijọ́ mẹ́ta náà lẹ ti ń wulẹ̀ ń tẹpá mọ́ṣẹ́, lẹ ti ń stress ara yín. Léni kí ẹ gbájú mọ́ṣẹ́ díẹ̀, kẹ́ sì wá àkókò púpọ̀ láti fi relax, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín pẹ̀lú. Lemon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 9:20 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín látàrí pé ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́, agbára káká máa wà fún yín tẹ̀sí máa láǹfààní àti lè gbájúmọ́ṣẹ́ dáadáa. lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ gbọ́ ìròyìn kan tàbí information kan tó ṣe é ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín pàápàá lọ́jọ́ iwájú. lọ́jọ́ tòní information èkéyìí tẹ́ bá gbọ́ kí ẹ rí dájú pé ẹ lò lọ́nà tó máa gbà wọ́n ìgbésí ayé yín lọ́wọ́. lọ́jọ́ tòní sì rí ó ṣeéṣe kí ènìyàn kan tọ̀ yín wá tó máa fẹ́ nílò àmọ̀ràn látọ̀dọ̀ yín lórí àwọn kan tó ń disturb wọn lọ́kàn. ẹ rí dájú pé ẹ fún wọn ní àmọ̀ràn náà kí ẹ lè jẹ́ kí ọkàn wọn tún balẹ̀. ẹ múra dáadáa lé ní kí ẹ dùn rí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.